Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Ẹ kú ọ̀sẹ̀ tuntun o. Ọ̀sẹ̀ yìí á tù yín lára o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni. A kí yín happy birthday. You all, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo ẹ̀yin tí a bí ní ọjọ́ èní. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí ọdún yìí kí ẹ tún ṣe ẹ̀mí ní agbára Ọlọ́run. Bí a ṣe ń sọ lọ o, ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí wa wọ́n ní ó lọ bá surrogate mom o. Ẹ ṣáà mọ̀ pé ọ̀rẹ́ ni wọ́n. Ẹ mọ̀ pé a ti mú gist wá wípé àwọn family kábíyèsí wọ́n ti lọ sí Ẹgbẹ́dá ní Ọ̀yọ́ State láti lọ rí surrogate mom family lórí ọ̀rọ̀ ìgbéyàwó èyí tó jẹ́ pé ó máa wáyé láàrin àwọn àti bàbá wẹ̀rí ńlá. Wọ́n ní ìgbà tí àǹtí wáyé gbọ́, wọ́n ní àǹtí wáyé wá ní káwọn lọ bá sọ̀rọ̀ nítorí pé àwọn ò láìkí káwọn máa fi èèyàn sí inú. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ lọ bá, wọ́n ní arábìnrin yìí wọ́n ló bú àǹtí wa bí a ṣe gbọ́ ni o bá ṣe gbọ́. Wọ́n ló bú àǹtí wa, ó bú dáadáa. Ipe kí ló mean? Òun adult lòun, ẹni tó bá wù ló ń lè fẹ́. Wọ́n ní kò sí nǹkan tí ò sọ sí àǹtí wa tán. Wọ́n ní àǹtí wa ní bọ̀ ṣebí true ló fi mọ kábíyèsí. Bí a ṣe gbọ́ o, surrogate mom ó bú àǹtí wa dáadáa. Bí àǹtí wa ṣe kúrò nìyẹn pẹ̀lú omijé lójú. Bí a dẹ̀ ṣe gbọ́ wọ́n ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ bíi pé wọ́n lura wọn. Ṣùgbọ́n kété tí àǹtí wa kúrò ń bẹ̀, bí a ṣe gbọ́ surrogate mom ló bá gbé aago ló bá pe èyí tó jẹ́ grandmother bí a ṣe gbọ́. Bóyá mother ẹ̀ ni bóyá grandmother ni. Ṣùgbọ́n wọ́n ní obìnrin èyí tó introduce the surrogate mom sí àǹtí wa wọ́n ní ó pe arábìnrin yẹn. Mi wá mọ bí wọ́n ṣe wà related sí. Bó bá ṣe gbọ́ story yẹn wọ́n ní grandmother ni. Bí kété tí ó pe arábìnrin yìí, bí arábìnrin yìí ṣe gbé aago nìyẹn ló bá pe bàbá wẹ̀rí ńlá. Wọ́n ní bàbá wẹ̀rí ńlá bó ṣe gbọ́ báyìí wọ́n náà bínú. Ipe bó ṣe pe àǹtí wa nìyẹn tán bẹ̀rẹ̀ sí blast àǹtí wa ipe kó stay away from ìyàwó àwọn, kò ní right láti máa lọ sílé ìyàwó àwọn láti máa lọ insult ẹ̀ àbí láti máa lọ bú. Ipe kí ló mean? Kí ló dé tó fi lọ síbẹ̀? Ipe ṣé ilé ẹ̀ débẹ̀ ni? Ipe ṣé òun ló máa sọ nǹkan tó máa ṣe fún àwọn ni? Bí a ṣe gbọ́ bàbá wẹ̀rí ńlá bínú gan lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ fún yín alleged ni gist yìí o. Mi ìbá kábíyèsí gbé inú palace o. Nǹkan tá a gbọ́ lórí social media òun la wá torchlight sí. Bí a ṣe gbọ́ o, wọ́n ní ọ̀rọ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ kékeré o. Kábíyèsí ò fún àǹtí wa láàyè láti ti sọ̀rọ̀ rárá. Bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí bínú ni. Wọ́n ní wọ́n bínú, wọ́n sọ̀rọ̀ sí àǹtí wa Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Queen Naomi àti àǹtí wa Bí àǹtí wa ṣe wá sínú palace tí wọ́n ń parọ́ fún kábíyèsí nígbà tí wọ́n ń lọ sí event. Tí wọ́n ń sọ fún kábíyèsí pé Queen Naomi láwọn ò lọ. Tí kábíyèsí àti wọn jọ lọ s'Èkó níbi event tí wọ́n lọ. Ìyẹn ló dífá fún Queen Naomi tó bínú kúrò nínú palace tí wọ́n lọ post sórí social media. Àǹtí wa máa gbọ́kọ Queen Naomi, wọ́n máa dolórí. Nǹkan tí ó fà á tí kábíyèsí fi mú wọn wá sínú palace ó ní pé kí wọ́n máa bá Queen Naomi gbé ritual. Bí àǹtí wa ṣe dolórí ó ya gbogbo wa lẹ́nu nítorí pé wọ́n súnmọ́ Queen Naomi bí sister ní Queen Naomi ṣe mú wọn. Nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an sí Queen Naomi ló ń ṣẹlẹ̀ sáwọn náà báyìí. Ìwọ ló mú surrogate mom wá. Surrogate mom náà fẹ́ gbọ́kọ. Kí ló fẹ́ ṣe? Nǹkan téèyàn bá gbìn ló máa ká nà.
èèyàn ò lè gbé àlùbọ́sà kó lóun fẹ́ ká àgbálùmọ̀, àlùbọ́sà tó gbìn náà ló máa ká. Wọ́n ní ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Gbogbo nǹkan tá a bá ṣe láyè ẹ̀san wà fún o. Ẹ̀san dẹ̀ ní kò lè kọjá èèyàn láíláí. Surrogate mom nísìn ó ti fẹ́ dolórí. Ẹjọ́ máa wà nù pálásì yẹn ni, ẹjọ́ máa ṣe ìyálé àti ìyàwó ni. Bóyá ń gbà yẹn bóyá ó máa rò nínú ọkàn ẹ wípé Queen Naomi ò dẹ̀ deserve irú nǹkan báyìí o. Ṣé ẹ̀yin náà ti rí nǹkan tí Queen Naomi fi fẹ́ kó nù pálásì yẹn? Nítorí pé wọ́n ti mọ̀ wípé gbogbo àwọn obìnrin yìí pátápátá ò ní kábíyèsí ń tẹ̀lé. Kò dẹ̀ sí nǹkan tó bójú mu kí Queen Naomi wà láàrin àwọn olórí yìí. Bí a ṣe gbọ́ nìyẹn òyìn ara lé. Bí a tún ṣe gbọ́ allegedly wọ́n ní àǹtí wa M àti Laide Badmus wọ́n ní wọ́n pàdé ní Ọ̀jájàmọ́ o. Wọ́n ní gẹ́gẹ́ wọ́n ló gbiná. Wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n ní bí àǹtí wa M bó ṣe lọ àtáàkì Laide Badmus nìyẹn. Ṣé mọ̀ pé Laide Badmus bí a ṣe gbọ́ wọ́n ló kó wá sínú palace wípé ó ń ṣe àwọn business kan pẹ̀lú kábíyèsí. Wọ́n ní bí àǹtí wa M ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn kí Laide Badmus kó stay away lọ́dọ̀ ọkọ òun wípé enough is enough, òun ti ń dákẹ́ tó. Wọ́n ní several times lòun ti warn Laide Badmus wípé kó stay away lọ́dọ̀ bàbá wèrè ńlá. Ó ní Laide Badmus ò dáhùn. Ó ní ṣe ni ó máa wá sínú palace lẹ́ẹ̀mẹ́wàá wípé òun dẹ̀ ti sọ fún yín pé kò lè fẹ́ kábíyèsí wípé kò dáhùn. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé ọ̀rẹ́ ni Laide Badmus àti àǹtí wa M. Wọ́n jọ lọ sí school ni, wọ́n ti mọ̀ra tipẹ́. Laide Badmus òun ló mú àǹtí wa M wá sínú palace. Àǹtí wa M gba kábíyèsí lọ́wọ́ Laide Badmus nítorí pé nǹkan tí èèyàn fi ju èèyàn lọ òun ló fi hàn Laide Badmus. Lóòótọ́ wọn lè jọ̀rẹ̀ bọ̀ kò mọ ibi tó ń rìn sí. Ṣó ti yé yín? Ẹni tí ò ń ṣọmọ gbòòrò ó kàn gbé dání ni, kò jáde rí tó wá wọnú pálásì torí lé ọlá. Kí lẹ expect? Ó máa fẹ́ kú síbẹ̀ ni. Ìtorí ẹ̀ ò ní ó fi di olórí tipátipá. Ṣùgbọ́n àtìgbà tó ti dolórí òun àti Laide ìjà ní lọ́tùn lósì. Wọn ò ń fi ojú ríran wọn, wọ́n ti di ọ̀sán àtòru. Òun wá ní ó wá dífá fún kábíyèsí bàbá wèrè ńlá tọ́láwọn fẹ́ fẹ́ Laide Badmus gẹ́gẹ́ bí aya. Wọ́n ló wà lára àwọn olórí. Wọ́n ní ìgbà tí àǹtí wa rí list yìí ó ń sọ fún kábíyèsí pé kí kábíyèsí yọ orúkọ Laide kúrò. Wọ́n ní bàbá wèrè ńlá blast ẹ̀ pé kí ló mean? Ipe kí ló mean táwọn fi máa yọ orúkọ Laide kúrò? Ipe ṣé ọba kọ́ làwọn ni? Nǹkan tó bá wù àwọn làwọn lè ṣe, ẹni tó bá wù àwọn làwọn lè fẹ́. Gẹ́gẹ́ bí ìyàwó bàbá wa lẹ́tọ̀ọ́ láti fẹ́ Laide Badmus. Ìgbà tí wọn náà wá nù palace ṣé bí wọn náà mọ̀ pé Queen Naomi àwọn ni ìyàwó kábíyèsí, gbogbo yín lẹ̀ ń kóra yín wábẹ̀. Ṣùgbọ́n ìgbà tó yá ẹgbọ́kọ Queen Naomi. So ní ìsìn ẹ máa gbàyàwó lọ́tùn lósì ni. Lọ́tùn lósì lẹ máa gbàyàwó, bẹ́ẹ̀ ṣe ń gbàyàwó níwájú lẹ máa gbàyàwó lẹ́yìn. Bí a ṣe gbọ́ o allegedly o, ẹ mọ̀ pé mi ò bá wọn lọ sí Ọ̀jájàmọ́ o. Nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wàhálà nìyẹn ò ní Ọ̀jájàmọ́ táǹtí wá ń warn Laide Badmus wípé kó stay away from kábíyèsí. Òun warn ẹ̀ torí òun ò tún ní warn ẹ̀ mọ́. Wípé kó fi ọkọ òun sílẹ̀. Ọkọ gbogbo yín ni kì í ṣọkọ wọn nìkan. Wọ́n ní kó fọkọ òun sílẹ̀ o, kó stay away from bàbá wèrè ńlá. Òun ò fi bàbá wèrè ńlá báyàn ṣeré o. Ẹ̀yin èèyàn lé àwọn olórí yóò tí ì rí nǹkan kan. Ìyàwó 9 ló ń bọ̀ nù pálásì kẹ́ ẹ máa gbáradì. Ìyàwó dúdú, ìyàwó pupa, ìyàwó gíga,
ìyàwó kúkúrú ẹ dẹ̀ mọ̀ pé bàbá Werin láwọn like àwọn ọmọ tó san, àwọn ọmọ tó yááyì, àwọn ọmọ tó fine. Ẹ rí gbogbo àwọn ìyàwó wọn. Àwọn dúdú pupa gbogbo ẹ̀ ni bàbá Werin lá máa kó wọnú palace. Wọ́n ti ẹ̀ ní virgin gan wà nù wọn bá a ṣe gbọ́ o. Àmọ́ o nǹkan tá a gbọ́ la wá sọ o. Àfi kí Ọlọ́run kó ṣàánú bàbá Werin ńlá kí ojú wọn tètè là, kí wọ́n mọ̀ pé nǹkan táwọn ń dáwọ́ lé yìí, táwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ó fẹ́ àdúrà. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa fi àdúrà ran bàbá Werin ńlá lọ́wọ́. Bí a ṣe gbọ́ ní ẹ̀yin ará létà ní ká mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí Queen Naomi kẹ́rù wọn tán kò nu pálàsì yẹn. Kì í ṣe inú pálàsì yẹn lèèyàn lè gbé pẹ̀lú gbogbo àwọn tí kábíyèsí ń kó jọ yìí. Àfi kí Ọlọ́run Elédùmarè kó bá mi tọ́ Queen Naomi sọ́nà, kó ṣàánú wọn, kó gbàdúrà wọn, kó fi wọ́n mọ ọ̀nà, kó dẹ̀ bẹ̀rẹ̀ sí protect àwọn àtọmọ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún yín o. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Máṣọ́lá lorúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, àti fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Subscribe kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé láti fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.